music at kingdomboys.com. Ewé Iwoyi. Àwa ni adarí ọ̀la. Ewé Iwoyi. Àwa ni adarí ọ̀la. Ewé Iwoyi. Àwa ni adarí ọ̀la. Àwa ewé Iwoyi. Àwa ni adarí ọ̀la. Bẹ́ẹ̀ ni ètò ewé Iwoyi ni ó ti dé kalẹ̀ báyìí tí lè ṣe rédíò Tungba 100.9 FM bẹ́ẹ̀ ni àti dé bá ṣe máa ń dé àwa ìwé Iwoyi tá a jẹ́ adarí ọ̀la rere bẹ́ẹ̀ ni adarí ọ̀la rere ni wá o àkọ́kí ń ṣe adarí ọ̀la ṣá adarí ọ̀la rere tó máa gbé orílẹ̀-èdè Nàìjíríà ga ju bó ṣe wà lọ. Ẹ̀yin òbí wa ọ̀nà tó dáa láti máa mú àwọn ọmọdé kí wọ́n kọ́wọ́ dáadáa ni pé ẹ máa múnú wa dùn nígbà gbogbo bẹ́ẹ̀ ni ẹ máa múnú wa dùn nígbà gbogbo. Ẹ̀yin ewé Iwoyi ẹ̀yin náà ẹ jẹ́ kí inú yín náà máa dùn nígbà gbogbo. Ṣẹ́rí tí inú yín bá dùn ẹ wò àlàáfíà á máa ṣe kíni á máa wọlé tọ̀ wá wá tínú wa bá ń dùn sẹ́ni làkejì wa tí gbogbo àwọn tó sọ̀gbà yìí wá ká àlàáfíà náà á ṣe kíni àjọba kódà ohun rere á máa ṣe kíni á máa wọlé tọ̀ wá wá. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ọ̀hún náà ni Olususi Sarah tí gbé mọ̀ sí àǹtí Sarah àǹtí tí àwọn náà wà ní ilé agodo pẹ̀lú wa bí bàṣẹ máa ń ṣe lórí ètò ewé Iwoyi. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọdé ẹ wólẹ̀ fún àgbà ní gbani lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ àìrí ná lọ́jọ́ àìrí wọ̀ àgbà ní gbani. Kí ni ìwà tí ìwọ ewé Iwoyi ń hù sí àgbàlagbà? Ẹ̀yà wo ló kọ sí àgbàlagbà? Iṣẹ́ àti ìṣesí wo ló kọ sí àgbàlagbà? Irú ọ̀rọ̀ wo gan ló sọ sí àgbàlagbà? Ẹ̀yin ewé Iwoyi ẹ ṣọ́ra ṣe ẹ ṣọ́ ìwà hù sí àgbàlagbà nítorí tó bá di ọjọ́ ọ̀la ẹ̀yin náà ń bọ̀ wàá dàgbà. Èyí ń bí kí gbogbo akáàbọ̀ sórí ètò ewé Iwoyi lórí ìkànnì Tungba Radio FM. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri tí irinṣẹ́ Tungba Radio fẹ́ dé ẹ jókòó pẹ̀lú tákàdá àti gègé gẹ́gẹ́ bí ewé Iwoyi láti máa kọ ohun tí a ó máa sọ lórí ètò yìí. Ètò yìí wà fún wa láti kọ́ àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire láti mọ ohun tí a gbọ́dọ̀ mọ̀ nípa àṣà wa. A gbọ́dọ̀ yẹ kí àṣà wa kó parun, a gbọ́dọ̀ yẹ kí èdè wa náà kó parun. Orúkọ tèmi náà ni Adetola Adio tí mo sí àǹtí tí bẹ́ẹ̀ pè mí ní sísí iléèwé tàbí ẹ pè mí ní ìyá ìwé èmi náà lẹ́ ń ké sí o ọkùnrin àárín wa yẹn Olasupo Taiwo. Ọmọ darapọ̀ mọ́ wa láìpẹ́ wá darapọ̀ mọ́ wa láìpẹ́. Nǹkan tó sọ fún yín nìyẹn ìyẹn náà dáa. Bẹ́ẹ̀ ni ètò ewé Iwoyi ni ẹ̀ ń gbọ́ lórí ìkànnì Tungba Radio. Ó kún sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Abala ìkíní náà ni abala ṣòmòwe. Wọ́n ní tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Òwe ìmọ̀ràn, òwe ìṣítí, òwe ìbáwí, òwe ìrẹnisókè, òwe ìkìlọ̀, òwe ọmọlúàbí láti sọ wá sí ọ̀nà ní àwọn ohun tí a gbọ́dọ̀ mọ̀, a gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ọmọ dáadáa. Abala kejì náà ni ǹjẹ́ ìwọ mọ̀? Tó máa ní ǹjẹ́ ìwọ mọ̀, yín náà máa sọ pé kíni? Nítorí pé bíbáyà tí máa ṣàlàyé àwọn ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà sẹ́yìn àti ní àgbáyé. Nínú ìnáwó láti máa ṣàlàyé àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tí a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire ọmọ Oòduà tòótọ́. Abala kẹta náà ni ìdáhùn sí ìbéèrè tí ẹ̀yin ewé Iwoyi ti ní àǹfààní láti pè wọlé sórí ètò láti mú ìbéèrè wa láti ìkíní dé ọgbọ̀n. Nítorí náà ẹ̀yin mọ́mì wa ẹ̀yin dáàdì wa ẹ fún àwọn Iwoyi ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn láti pè wọlé sí abala ìdáhùn sí ìbéèrè. Gbogbo tí ọwọ́jà ìtàkùn ayélujára Facebook dé lórí Tungba FM Live ẹ̀yin tí ẹ̀ ń wò wá báyìí ẹ wò wá ẹ follow wa ẹ share ẹ comment ẹ bá wa dá sí ètò. Nítorí náà ẹ mọ̀ yẹ kú ńbẹ̀ Tungba Radio ni à ń pè bí báyìí lórí ètò ewé Iwoyi ní àṣìwà. Èyàn Olasupo Taiwo tá mọ̀ sí bàbá Yorùbá náà àwọn náà kí gbogbo yín pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí à ń padà bọ̀. Ewé Iwoyi àwa ni adarí ọ̀la. Láti tó bá fẹ́ blow you must know
Ìwòyí àwa ni adarí ọ̀la. Ètò Ìwòyí náà lẹ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí fẹ́yìn tẹ̀ ṣe yìí sí ìkànnì 100.9 FM Tungba bẹ́ẹ̀ ni Tungba la wà. Gẹ́gẹ́ bá ṣe sọ fún yín pé bá Yorùbá tẹ̀ gbóhùn wọn ní ìjẹ́jọ́. àwọn pé mẹ́ta ni wá lórí ètò yìí obìnrin méjì ọkùnrin kan abẹ́kọ̀ọ́ wọ́n náà rí i pé ọ̀sẹ̀ tó kọjá wọ́n wá. èyí ìsìn ọ̀n tí wàá gbọ́ ohun wọn kí ló ń ṣẹlẹ̀ bóyá ilẹ̀ fi wọ́n pamọ́ ìbí náà ṣẹ́ríbi tẹ gbọ́rọ̀ lọ. Ẹ ò ní báyìí Yorùbá àwọn náà ti wà nílágòdò pẹ̀lú wa bí ó yá ẹ sọ̀rọ̀ kọ́ lè mọ̀ pé lóòótọ́ ni. ẹ kú lé báyìí là kára lé ẹkú ọ̀rọ̀ báyìí náà là kérú ọ̀nà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ewé ìwòyí níkànnì Tùngbá níbi tí gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí fẹ́ dé káàkiri àgbáyé níbi tẹ́ ẹ ti ń wò wá àti ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní di ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Ìdùmarè. Ọlásùpọ̀ Táíwò lórúkọ tèmi olùkọ́ àgbà gbogbo orí rédíò bá Yorùbá gbogbo Tùngbá káfàtà ló ń kíyìn pé ẹ kú lé ẹ má bínú ire tí mo kò lọ́nà lọ́jẹ́ ń pẹ́ ẹ wò à ń bọ̀ ẹ fẹ́ bèrè ní tí mo mú bọ̀ àná. mo fẹ́ bèrè náà ní yóò pé tí máa yá. ẹ fọkànbalẹ̀ ẹ sì máa. mo kọ́ sí òde lọ́sẹ̀ tó kọjá ni. eléyìí náà ẹ pàdé eré lójú ọ̀nà. a pàdé eré lọ́nà. gbogbo iye ewé ìwòyí tí ẹ gbé wá ní àárọ̀ tóní ẹ má yí kó lórí ìkànnì Tùngbá FM. ní báyìí sáré dé òkè lọ́ọ̀ tán padà. Abiyamọ tọ́jú ọmọ tọ́lọ́run fún ẹ tó bá dàgbà tán. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Tùngbá rédíò lórí ètò ewé ìwòyí ní báyìí àti bọ́ sí abala kí n tàpé ní ṣòmòwe àti síra ṣe mòwe. mo mọ̀wé o. òwe alákọ̀ọ́kọ́ tí mo ní ìbàyí sọ wípé ẹni bá mọ ayé jẹ kì í gun ní àgbọn ẹni bá máa yé jẹ kì í gun igi àgbọn yìí bá wa òwe wòyí wí lọ́pọ̀lọpọ̀ tẹ́ fẹ́ pẹ́ láyé tẹ́ fẹ́ gbádùn ayé ká fẹ́ gbélé ayé ṣe ohun rere ká máa ṣe jẹ́jẹ̀jẹ́ ká máa ní sùúrù kí a mọ ohun tí à ń dáwọ́ lé ìwọ̀n tí wọ́n ń bá wí lé tó ń warun kì tó ń kìlọ̀ fún ẹ pé nǹkan tó ń ṣe yìí ò dáa ìwà tó ń wù yìí ò dáa kò ní dáa o bó ṣe ń ṣe báyìí o kò dáa o àìmọye ẹgbẹ́ wa tí wọ́n ti wà tí ò dáa tí wọ́n ti wà lọ́gbà ẹ̀wọ̀n ṣé tó bá wà lọ́gbà ẹ̀wọ̀n ṣé ayé ló ń jẹ ni nítorí náà wẹ̀wẹ̀ wòyí tí wọ́n mọ̀ pé fẹ́ pẹ́ láyé a fẹ́ gbélé ayé ṣe ohun rere gẹ́gẹ́ bí orin tó máa ń lò lórí ètò yìí ṣe máa ń sọ a fẹ́ gbélé ayé jẹ́ ènìyàn pàtàkì jẹ́ adarí ọ̀la ẹ ká ṣọ́ra ṣe ìwà tí bá wù àti ohun tí a bá ń dáwọ́ wálé ìtumọ̀ òwe yẹn rí pé ẹni bá mọ ayé jẹ kì í gungi àgbọn ẹni bá mọ ayé jẹ kì í gungi àgbọn. Òwe ẹlẹ́kejì tó wà lọ́dọ̀ mi bí òun ló wí pé múwámúwá ni apá ẹyẹlé ń dún múwámúwá ni apá ẹyẹlé ń dún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹyẹlé tá a bá fún ẹyẹlé lóúnjẹ ṣe rí ìyẹ́ méjì yìí á sì máa ṣe báyìí bíi pé kọ́ máa mú wá kò sí oúnjẹ tá a fẹ́ fún ẹyẹlé tó máa tẹ́ lọ́rùn kì í tẹ́ lọ́rùn so owó yìí láwa yìí sórí ènìyàn pé èèyàn tó yẹ pé kò ṣáà máa gbà nìkan ní títí ẹ tó jẹ́ pé àti fúnni gan ìṣòro ni owó yìí ó máa fi ń bá wa wípé ẹ jẹ́ ká mọ bó ṣe ń fúnni ju bá ṣe máa ń gbà lọ bẹ́ẹ̀ nítorí pé òkè ni ẹni tí ń fúnni ọwọ́ ẹni tí ń fúnni máa ń gbé tẹ́ bá ṣe báyìí òkè ni ọwọ́ náà máa ń wà nítorí náà ẹ jẹ́ ká mọ bó ṣe ń fúnni kí Ọlọ́run fún rẹ̀ kó pèsè púpọ̀ fún wa ẹ jẹ́ ká mọ bó ṣe ń fúnni ju ká máa béèrè lọ òun ni òun yẹn sọ pé múwámúwá ni àpá ẹyẹlé ń dún. Ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ẹ̀kọ́ mọ̀ léde. ẹ̀jẹ̀ kọ́ mọ̀ yóò gbà. ẹ̀kọ́ mọ̀ léde. ẹ̀jẹ̀ kọ́ mọ̀ yóò gbà. gọ̀nàgọ̀nà ti jẹ́. rose bí banana kúlà lẹ́sọ̀ fọ́mọ nílé kí ló jẹ́ banana.
léde o. ẹ jẹ́ kọ́mọ yìí ó gbọ́. gọ̀nàgọ̀nà ti jẹ́. ló sì vernacular lè sọ ọmọ nílé. kí ló ń jẹ́ vernacular lédè abínibí. ẹ kọ́mọ léde ẹ jẹ́ kọ́mọ yìí ó gbọ́. jẹ́ kọ́mọ lágídí olóore. ẹ̀kọ́ mọ̀ lábídí olóore. Yorùbá ti dùn jù fọ́. Yorùbá ti dùn jù jọ. Mo ní Yorùbá ti dùn jù jọ. Yorùbá ti dùn jù jọ. ẹ̀kọ́ mọ̀ lédè. ẹ jẹ́ kọ́ mọ̀ yín ọba. ó fi vernacular. lẹ́sọ̀ fọ́mọ nílé. kí ló jẹ́ vernacular lédè abínibí. ẹ̀kọ́ mọ̀ lédè. ẹ jẹ́ kọ́ mọ̀ yín ọba. ẹ̀kọ́ mọ̀ lédè. ẹ jẹ́ kọ́ mọ̀ yín ọba. ewé Ìwòyí. àwa ni adarí ọ̀la. kí ló dé sí nítorí pé kiri mi ti pẹ́ lóhùn yẹn ṣe lọ bó ṣe yẹ kó lọ yẹn bó ṣe yẹn láìkí bó ṣe lọ yẹn ojú táyé la wà a sì ní ojú táyé la wà. ewé Ìwòyí. àwa ni adarí ọ̀la. èyí tí mo fẹ́ nu ẹ káàbọ̀ padà sórí ètò ewé Ìwòyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ abala àkọ́kọ́ ti lọ abala kejì náà la wà ń bẹ̀ báyìí abala kejì wípé ǹjẹ́ ìwọ mọ̀ ibẹ̀ láti máa mú oríṣiríṣi wá ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala yìí láti mú wa ẹ mú gègé àti tákàdá yín ẹ wo ìbéèrè pọ̀ bíbà fún bàbá Yorùbá tí wọ́n di wà lónìí lára ìbéèrè yẹn òun ni ǹjẹ́ ìwọ mọ̀ Adétọ́lá Sarah kí ló wà ń bẹ̀. ǹjẹ́ ìwọ mọ̀ pé kí ni. ǹjẹ́ o mọ̀ pé àròkọdókò wà nínú ọ̀nà tí àwa Yorùbá máa ń gbà ran ara ẹni lọ́wọ́ àròkọdókò kí wá ní ìtumọ̀ àròkọdókò ó túmọ̀ sí pé kí àròkọ kan láti oko kìíní dé oko kejì èyí máa ń wáyé láàrin ọ̀rẹ́ méjì tí wọ́n fẹ́ ran ara wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìgbà tí òjò bá ti ń fẹ́ sósì súnmọ́ pé òjò fẹ́ rọ̀ wọ́n á lọ sí oko ọ̀rẹ́ kìíní wọ́n á ro ìyẹn tán wọ́n á bọ́ sí oko ọ̀rẹ́ kejì wọ́n á ro ìyẹn náà ọ̀nà yìí tún máa ń gbà dẹ́kun ìwà ọ̀lẹ láwùjọ láyé àtijọ́ torí a fẹ́ràn oko nígbà yẹn ká máa dáko so àwọn ọ̀rẹ́ méjì wọ́n á jọ jókòó ọ̀rẹ́ mi ò dẹ̀ ràn mí lọ́wọ́ òun fẹ́ gbin nǹkan sórí oko òun á dẹ̀ ràn án lọ́wọ́ ọ̀nà tí a máa fi gbà ran ni lọ́wọ́ ní ayé àtijọ́ ni àròkọdókò nínú àwọn ọ̀nà náà ní àròkọdókò mo lérò pé ìwé ti kọ́ torí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lèmi wọ̀ lọ ní àárọ̀ tòní. àṣà àròkọdókò tí Adétọ́lá mẹ́nubà yìí ó ṣe pàtàkì tọ́rọ̀ jẹ́ ọ̀kan pàtàkì lára àṣà ìranra ẹni lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá àròkọdókò yìí lára àwọn àṣà ìranra ẹni lọ́wọ́ láti rí àròkọdókò àárò èṣù àjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé wàá wo ìyàtọ̀ tó wà láàrin àròkọdókò àti àárò òun ni pé àròkọdókò gẹ́gẹ́ bí Adétọ́lá ti wí tí wọ́n bá ti kúrò lóko ẹnìkíní wọ́n á lọ sóko ẹnìkejì kì í ju láàrin ènìyàn ọ̀rẹ́ méjì sí mẹ́ta lọ ọjọ́ kan ni ó máa wá jẹ́ oko tí ó dènà síra wọn tó jẹ́ pé tí wọ́n bá ti kúrò níbi ìkíní wọ́n á lọ síbi ìkejì ṣùgbọ́n àárò wọ́n lè tó mẹ́fà tí wọ́n ń ṣe àrò tí wọ́n bá lọ sóko ẹnìkan lónìí àwọn bíi mẹ́fà lọ sóko ẹnìkan lónìí tó bá dọjọ́ kejì wọ́n á lọ sóko ẹnìkejì ó máa ń jẹ́ kí iṣẹ́ kó yá ní ayé àtijọ́ àròkọdókò àti àárò láyé àtijọ́. ǹjẹ́ yìí mọ̀ pé kí ni. ǹjẹ́ yìí mọ̀ pé nílẹ̀ Yorùbá ilé là ń wò ká tó sọmọ lórúkọ ilé là ń wò ká tó sọmọ lórúkọ bí àpẹẹrẹ bí ọdẹ ń sìn tó bá fẹ́ sọmọ ní orúkọ wọ́n lè pè ní Ògúnbùnmi tí wọ́n pè yìí tí wọ́n pọmọ yìí Ògún yẹn láti fi bọ̀wọ̀ fún alálẹ̀ tó fún wọn ní àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ṣe ọdẹ wọ́n á ní òkè àkàpè ní Ògúnbùnmi ìgbà míì náà wọ́n tún lè pè ní Ọdẹ́rìndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá yìí náà tí wọ́n bá fẹ́ sọmọ náà lórúkọ wọ́n máa wádìí sí ni torí pé orúkọ tí a bá fún ọmọ ló ń ro ọmọ. ó ní Yorùbá fi wí pé orúkọ ọmọ
ní ìjánu ọmọ. bẹ́ẹ̀ ni a tún ní àwọn ohun tí a máa ń ṣe bí àdúrà ká tó wá sọmọ lórúkọ. Kí ni àwọn nǹkan náà? A máa lo oyin, àádùn, iyọ̀, omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi ṣàdúrà fún ọmọ tuntun náà ká tó wá fún ní orúkọ, ká tó wá sọ ní orúkọ tí a fẹ́ jẹ́ kó máa jẹ́. Tí ẹ bá wo ohun tí Sarah sọ yìí, oríṣiríṣi orúkọ la ní ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. A ní orúkọ àbísọ, orúkọ àmútọ̀runwá, orúkọ àbíkú, orúkọ ìnagijẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó pọ̀ lọ jàǹtìrẹrẹ. Ṣùgbọ́n lára àwọn orúkọ tí ó wá pé orúkọ ọmọ ilé là á wò kí a tó sọmọ lórúkọ. Àwọn orúkọ àbísọ míì máa wọ àwọn orúkọ àbísọ wà tó jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ní àkókò tí a bí ọmọ àbí ń sọmọ lórúkọ. Irú ọmọ tí a bí lásìkò ọdún ẹ rí pé wọ́n sọ ní Abíọ́dún ọdún ayọ̀, ọdún ayọ̀ torí pásìkò ọdún kan òun la bí àwọn ọmọ yẹn. Irú àwọn ọmọ tá a sọ ní Ògúnbùnmi a ti mọ̀ pé tá a bá wo ìdílé yẹn dáadáa ó máa jẹ́ ìdílé ọdẹ, ó máa jẹ́ ìdílé Ògún, bóyá a sọ ọmọ ní Ògúnbùnmi, Ọdẹ́rìndé, Ọdẹ́wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tàbá sọ ní Adétọ́lá. Adétọ́lá yìí o. bẹ́ẹ̀ni àtẹ̀bá sọ pé Adétọ́lá ẹ sọ pé ìdílé ọba bẹ́ẹ̀ni ẹ pẹ̀lẹ́. alára ní gbára. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa àwọn orúkọ yìí ó ní í ṣe bẹ́ẹ̀ náà ni orúkọ àmútọ̀runwá tẹ́ bá béèrè lọ́wọ́ ẹlòmíì. Torí ẹ̀ la fi máa sọ fáwọn ènìyàn pé tẹ́ bá ti dárúkọ yín ẹ fi oríkì yín sí. Orúkọ oríkì wà ó yàtọ̀ sí orúkọ lásán. Orúkọ oríkì wà irú èmi ní ìsìn àkànmọ́ ní orúkọ oríkì nù. Adétọ́lá ẹ má jẹ́ sọ mi ìfẹ́ sọ kọ́ má jẹ́ pé èmi nìkan mo fẹ́ mọ foríkì àwọn méjèèjì pè wọ́n nìkan káwọn mi máa fi pè wọ́n. Bẹ́ẹ̀ni a ní rí jù báyìí lọ ní abala kejì yìí kí a wọnú abala táwọn òbí fẹ́ràn láti mọ gbogbo fẹ́ mú nọ́mbà. Ẹ dákun ẹ bá wa fáwọn ọmọ yẹn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín o, ẹ bá wa fún wọn kí wọ́n lè gba ìbùn àti àwọn ìbéèrè wa tó wà nílẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa, à ń padà bọ̀. Ẹ tẹ́tí ìkéde pàtàkì yìí á lo àǹfààní àkókò yìí láti pe gbogbo ènìyàn sí ibi àjọ̀dún ọdún karùndínlógójì ìyẹn 35th anniversary ti Lagos State Technical and Vocational Education Board ìyẹn Technical College Ìkòròdú pẹ̀lú ètò ìfàmì ẹ̀yẹ dánilọ́lá lọ́lọ́kan òjọ̀kan 25th títí di 28th of this month ńlẹ̀tọ̀ wọn fi wáyé ọjọ́ mẹ́rin gbáko ni pẹ̀lú ètò lọ́lọ́kan òjọ̀kan fún ọjọ́ kọ̀ọ̀kan. Àkọlé ètò yìí ni Government Technical College yesterday, today and tomorrow. Ọ̀kan òjọ̀kan àwọn ènìyàn tó jẹ́ alẹ́nu lọ́rọ̀ láwùjọ ni wọ́n ti fi ara wọn jì fún ètò yìí. Olùgbàlejò ní àwọn 2021 anniversary committee nígbà tí Lagos State Technical and Vocational Board jẹ́ olùkéde lábẹ́ ìṣàkóso MS Moronke Azeez Executive Secretary. Nítorí àlàyé kíkún ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08028177143 tàbí 08033530288. Ìwòyí. Àwa ni adarí ọ̀la. Bẹ́ẹ̀ ni àwa ni adarí ọ̀la. Adarí ọ̀la sì ní láti òní ni adarí ọ̀la ti máa ń gbé ìgbésẹ̀ adarí ọ̀la. Lẹ́yìn tí mo mọ̀ pé gbogbo àwọn ìwé ìwòyí tó ń gbọ́ wa ń lé wọ́n ń gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí adarí ọ̀la. Ká tó bọ́ sí abala tó kàn á ń fi àkókò yìí kí àwọn ìwé ìwòyí, àwọn àgbà wòyí, àwọn ọ̀dọ́ wòyí bóyá wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí lónìí àkíyín láti Èdùmàrè ìgbà ọdún kan màmá kan ti ń bẹ lára àwọn tí wọ́n máa ń gbọ́ ìwé ìwòyí dáadáa ìyá fáyàfáyà láti Gbósòrò wọ́n ti tún fún wa ní ọmọ kan
ọ ti tó ọmọ ewé ìwòyí ti tó kún ewé ìwòyí ewé ìwòyí ń pọ̀ lọ jáǹtì rẹ̀ ni bàbá mi kan tó wá ń bẹ ìní gan tiẹ̀ ní ọjọ́ ìbí tiwọn wọ́n fẹ́ràn kí wọ́n mọ̀ kódà wọ́n ní ká dọ́dún àwọn pẹ̀lú ìwé ìwòyí dé tá a fẹ́ ṣe bàbá mi pásítọ̀ Láréwájú láti Ẹlẹ́pẹ̀ bàbá happy birthday to you gbogbo ẹ̀yin ìwé ìwòyí pátá tẹ̀sí ọjọ́ ìbí lẹ́ni wò gbogbo ikọ̀ ìwé ìwòyí pátá iléeṣẹ́ rédíò Tungba wọ́n kí yín pé ìgbà ọdún kan ni a tún fàsìkò yìí náà kí màmá wa kan Mrs. Sarah Ìdòwú lára àwọn àgbàwòyí tó máa ń pè wọlé sórí ètò Mrs. Sarah Ìdòwú ẹ ti ẹ fi ọ̀pọ̀ rẹ̀ lágbára Ọlọ́run àwọn ọmọ ọgọ́ máa ń pè lórí ètò èwe ìwòyí bẹ́ẹ̀ ni mo tún wá tún fàsìkò yìí náà kí lára àwọn olólùfẹ́ ìkànnì Tungba FM ọ̀rẹ́ mi pàtàkì yẹn ọ̀rẹ́ olúwa tóun náà ṣe ọjọ́ ìbí lónìí ìgbà ọdún kan ni. bákan náà kí Mukaila Onífádé ààrẹ gbogbo ádámọ̀ chairman Ìkòròdú North Ọ̀kadà Road landlord MC Bamenu landlord MC Bamenu bàbá ìgbà ọdún kàtà ẹ bá ń gbọ́ MC Bami ti iléeṣẹ́ wa ń bí lóní ká mọ̀ kí yín pé ẹ ti ṣe ọdún eléyìí ẹ ṣe tí ń bọ̀ láṣẹ Èdùmàrè ẹ mọ̀ retí ikọ̀ ewé ìwòyí o fún ewé ìwòyí dé ẹ mọ̀ retí wa bẹ́ẹ̀ ni. Alright ní báyìí àti wá bọ́ sí abala ìkẹta torí kò sá àkókò mọ́ rárá àti rárá abala ìkẹta yẹn abala ìdáhùn sí ìbéèrè tẹ́yìn ewé ìwòyí tẹ́ máa pè wọlé sórí ètò ẹ tí wọ́n ṣe máa ṣe ẹ pé orúkọ yín oríkì yín ọmọ ọdún tí ẹ jẹ́ ìbéèrè wa láti kìíní dé ọgbọ̀n kẹ́yìn màmá wa àti bàbá wa ẹ jọ̀wọ́ ẹ fáwọn ọmọ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọ́ lè pè wọlé sórí ètò ẹ pè sórí 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 tẹ́fẹ́ pè wọlé bá dárúkọ bí ẹtí orúkọ yín àti oríkì yín pẹ̀lú ọmọdún yín ṣùgbọ́n kẹ́ bá yí ẹ̀rọ rédíò yín wá sílẹ̀ dáadáa tàbí kí ẹ jìnnà síbẹ̀. oríkì yín yẹn ṣe pàtàkì o. ewé ìwòyí. Hello. ewé ìwòyí kí ni orúkọ ẹ. Mohammed Shukura ọmọ ọdún mélòó ni ẹ. Ọmọ ọdún 13. kí ni oríkì ẹ. Àṣàkẹ́ a ní ìbéèrè láti ìkíní dé ọgbọ̀n mú béèrè títí ẹ. Ìbéèrè lẹ́ẹ̀kejì. ìbéèrè kélòó. ìbéèrè kélòó. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè kejì. ìbéèrè kejì ìbéèrè kejì yìí rọ̀ dáadáa o ìbéèrè kejì wípé dárúkọ mẹ́ta ní ara orúkọ àmútọ̀run wá. Táyé àti Kẹ́hìndé mo ti kà wọ́n kẹ́yọ kan ọ̀ya. àti Ìyábọ̀. Mélòó ni kí n kà? mẹ́ta ni Táyé àti Kẹ́hìndé ẹyọ kan ni o tó wá dákọ̀ Ìyábọ̀ ó kẹ́yọ kan. Ìṣọ̀lá. Táyé àti Kẹ́hìndé nìkan ló gbà o. Ìyábọ̀ orúkọ tí wọ́n máa ń sọ ọmọ tí wọ́n bí lásìkò tí ìyá bàbá ẹ̀ tó kú bí ìyá bàbá ẹ̀ ṣe kú tán ni wọ́n bí ọmọ yẹn wá ní àdúpẹ́ o ìyá ti tó padà wá o ìyẹn sọ ní Ìyábọ̀. Ìṣọ̀lá oríkì ni kì í ṣe orúkọ àmútọ̀run wá. a ní Taiwo Kẹ́hìndé Àjàyí Ìgè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ewé ìwòyí tó tún wà bẹ́ẹ̀ kí ni orúkọ ẹ. káàárọ̀ kí ni orúkọ ẹ. Ọ̀káfọ̀ Holiness ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún mẹ́wàá kí lóríkì ẹ. Àríkẹ́ ọ̀yá mú ìbéèrè títí. ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà ìbéèrè kẹfà fẹ́ sá pamọ́ fún wọn. ìbéèrè kẹfà tó mú sọ pé ìlú wo ló máa ń pe ẹran ajá ní lókìlì. Oǹdó ẹ bá ń pàtẹ́wọ́ fún ọmọ Oǹdó ni ọ́. ara
ẹgbẹ́ ilẹ̀ fún orúkọ ilẹ̀ fún orúkọ kí lórí kí ẹ lẹ́ẹ̀kan sí ọmọ ìyá mẹ́tò Àríkẹ́ Adé ọmọ ìyá mẹ́tò. Ó gbà o ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ewé ìwòyí tí wọ́n bẹ́ kí ni orúkọ ẹ̀? ó ti wà lórí ìlà kí lorúkọ ẹ Ọjọ́ lápẹ́. Ojú ọlá pé kí lórí kí ẹ Àtẹ̀kẹ́. Àṣàkẹ́ ọmọ ọdún mélòó ni ẹ Ọmọ ọdún mẹ́wàá. ọmọ ọdún 10 ó yẹ ní pápápá mú ìbéèrè tiẹ̀ Ìbéèrè mẹ́rin. ìbéèrè kẹrin ìbéèrè kẹrin wípé kí ni ohun tí à ń lò tí a fi ń ka àkókò ní ayé àtijọ́? so gbọ́ béèrè yẹn. Ní ìgbọ́. Kí ni ohun tí à ń lò láyé àtijọ́ tá a fi ń ka wákàtí àti àkókò? Òṣùpá. Òṣùpá ó tó kù. Adìyẹ. Àkùkọ adìyẹ a tó ń lo Ó ti tán. ó gbìyànjú oòrùn náà wà lára ẹ̀ tó bá ti di ọ̀sán tí wọ́n bá ti wo ibi tí òjìjí dé wọ́n á ní ìyàgò báyìí lólù wọ́n bí wọ́n ṣe ń kà á láyé àtijọ́ nìyẹn ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Ó gbà o ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ta ló wà nú ọgbà náà ọmọ kékeré kí kan lorúkọ ẹ Ẹ̀ka náà. ọmọ ọdún mélòó ni ẹ Ọmọ ọdún 12. kí lórí kí ẹ Nínà. ìlà ọyá ní kánmọ́kánmọ́ ìbéèrè tiẹ̀ oríkì ẹ̀yìn náà. Ìbéèrè kẹwàá. ìbéèrè kẹwàá ìbéèrè kẹwàá wípé gbìyànjú ìbéèrè tó mú ni ọmọ wo ni wọ́n máa ń sọ ní babarímẹ́sà? ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ Ọmọ tí bàbá ẹ̀ kú. ọmọ tí bàbá ẹ̀ kú lákòókò wo ni bàbá ẹ̀ kú? Nígbà tí wọ́n bí. Bí wọ́n ṣe bí tán bàbá ẹ̀ kú bàbá ẹ̀ ṣaláìsí wọ́n wá tán ọmọ yẹn irú àwọn ọmọ yẹn ni máa ń sọ ní babarímẹ́sà ẹ bá ń pàtẹ́wọ́ fún ojú ẹ̀ kú. ewé ìwòyí sorry 08113051009 kí lorúkọ ẹ yí rédíò ẹ wá sílẹ̀ dáadáa kí lorúkọ ẹ ó ti wà lórí ìlà kí lorúkọ ẹ tí bá ń pè wọlé kí lorúkọ ẹ Orúkọ mi ni Bọ́lá Adéla Tọ́kìjọ. ọmọ ọdún mélòó ni ẹ 11 years. ọmọ ọdún 11 kí lóríkì ẹ kí lóríkì dáàdì bá ń sí sẹ́yìn oríkì Àṣàkẹ́. Àṣàkẹ́ ó yẹ ní pápápá mú ìbéèrè tiẹ̀ Ìbéèrè kẹta. ìbéèrè kẹta dáàdì bá ń sún sẹ́yìn ti gbọ́ ìbéèrè kẹta rèé sọ fún dádì kan má dá sí o tí wọ́n bá ti dá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lè já rẹ o. ìbéèrè kẹta sọ wípé parí ọ̀rọ̀ yìí ológbòjò ní bàbá. parí ọ̀rọ̀ yìí ológbòjò Eku. ológbòjò ní bàbá egungun ẹ bá ń pàtẹ́wọ́ fún ó gbà. ẹ fún láti ẹ̀wọ́ mo ń wo dádì wá sí báyìí. àmọ́ òun á jọ eégún. ewé ìwòyí àwa ni adarí ọ̀la kí lorúkọ ìwé tí wà ń bẹ̀ Orúkọ mi ni Dọ́kítà Bẹ́sẹ̀ Àtẹ̀wò. ọmọ ọdún mélòó ni ẹ Ọmọ ọdún 10. kí lóríkì ẹ Ní ìlóríkì. lẹ́yìn ètò yìí ìlú wo ni ẹ. Ogun. Abẹ́òkúta Ògùn. ó máa ń lóríkì Abẹ́òkúta níyàwó tèmi ó sì lórí kì. lẹ́yìn ètò Adetola ló wà. ìbílẹ̀ ayẹyẹ fún mo ti sọ̀rọ̀ lẹ́yìn ètò ìbèrè lọ́wọ́ dáàdì àti mọ́mì wa ó yá ní pápápá mú ìbéèrè tiẹ̀ Ìbéèrè kẹwàá. ìbéèrè kẹwàá ti lọ a ní ìkíní ìkarùn-ún ìkeje ìkẹjọ ìkẹsàn-án ìkọkànlá dé ọgbọ̀n Ìtàn. ìbéèrè karùn-ún
ìbéèrè karùn-ún yìí mo ti gbìyànjú láti mọ ìyàtọ̀ tó wà láàrin ìbéèrè tó mú yìí inú mi wá dùn pé wọ́n ló mú sọ ìyàtọ̀ tó wà láàrin ilá ìlàsà àti ọ̀rọ̀lá ìbéèrè ti wáyé lórí ètò yìí rí ilá ìlàsà àti ọ̀rọ̀lá ìyàtọ̀ wo ló wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta. a máa ń ṣe ilá ìlàsà ńkọ́. a máa ń ṣe ọbẹ̀ ẹ̀jẹ̀. Ọbẹ̀ yíyọ̀ ní lá. Ọbẹ̀ yíyọ̀ ní lá. Ìlàsà ńkọ́. Ṣẹ́ra bá pe àwọn mọ́ mi kan náà yẹn bá dá sí wọ́n mọ̀ fi rú wíru ẹ jẹ́ àṣàlàyé tó wà ń bẹ̀ fún wa mo béèrè kí n tó wá sórí ètò ilá òun ní èso ilá tí a máa ń gbé ọbẹ̀ ilá la fẹ́ ṣe o ìlànà ìlàsà òun ni ewé ilá yìí tá a bá ṣe a máa ń ṣe òun náà lọ́bẹ̀ ó máa ń dàbí ewédú bó ṣe máa ń rínú tẹ́ bá tẹ wà rẹ́gùn sí tẹ́ fi yí tẹ́ bá tó wá wo ọ̀rọ̀ lá òun ni ilá tútù tá a gé tá a sátọ́ gbẹ tá a wá gún ọbẹ̀ lòun náà máa ń yọ̀ bí ilá òun là ń pè ní ọ̀rọ̀ lá ẹ pàtẹ́wọ́ fún bàbá Yorùbá ẹ pàtẹ́wọ́ fún un. ẹ ti bá pè wọlé 08113051009 08113051009 tàbí 08056131009 tí bá pè wọlé bá dárúkọ yín ọmọdún yín oríkì yín pàápàá jùlọ ẹ̀rọ rédíò bá wa ìwọlẹ̀ dáadáa kí àlègbèrè wa lágbọ̀ọ́yé ta ló wà ń bẹ bá gbóhùn sókè. kí lorúkọ ẹ. ẹ̀yin ọlá láti ti wá wá. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún mẹ́rìnlá. kí loríkì ẹ. Àbíkẹ́. ó yá ìbéèrè tiẹ̀. ìbéèrè kẹwàá ti lá ní ìkíní ìkeje ìkẹjọ ìkẹsàn-án ìkọkànlá dé ọgbọ̀n. ìbéèrè kọkànlá. ìbéèrè kọkànlá wípé tá a bá mú àádọ́ta àti àádọ́ta tá a wá ka òǹkà yìí pọ̀ kí ló jẹ́. ọgọ́rùn-ún àádọ́ta àti àádọ́ta ó jẹ́ ọgọ́rùn-ún ọ̀sáré gbà pápápá ni ẹ bá ń pàtẹ́wọ́ fún un. ó gbà ó ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ewé ìwòyí tó wà bẹ́ẹ̀ kí ni orúkọ ẹ. láti mọ̀wé ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún méjìlá. kí lóríkì ẹ. oríkì mi ni Àdìsá. Àdìsá bóyá mo bẹ̀rẹ̀ sí ti. ìbéèrè kẹjọ. ìbéèrè kẹjọ wípé ní ilẹ̀ Yorùbá o gbọ́dọ̀ gbà torí ìbéèrè náà ti wáyé rí ní ilẹ̀ Yorùbá ewé wo ni wọ́n máa fi lọ jẹ́ ewé oyè tí wọ́n máa ń jẹ́ alẹ́ ọba tàbí ìjòyè lórí tá à ń pè ní ewé oyè nílẹ̀ Yorùbá. sọ wà bẹ́ẹ̀. sọ wà bẹ́ẹ̀. Orebete kí lorúkọ ẹ. ewé ìwò kí lorúkọ ẹ. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún mẹ́wàá. kí loríkì ẹ. ní lóríkì. o lóríkì o máa lóríkì lẹ́yìn ìdáhùn ẹ pé màmá àti bàbá kí wọ́n sọ fún ẹ ó yá ní pápápá mú ìbéèrè tiẹ̀. ìbéèrè kẹwàá. ìbéèrè kẹwàá tí lẹ́sẹ̀ mú ìbéèrè kẹwàá báyìí a ní ìkíní ìkeje ìkẹsàn-án ìkọkànlá dé ọgbọ̀n. ìbéèrè keje. ìbéèrè keje wípé lára igi wo la ti ń rí oje tá à ń pè ní ẹmu. ara igi wo la ti máa ń rí oje kan tá à ń pè ní ẹmu ara igi wo ni. ọ̀pẹ. igi ọ̀pẹ ẹ bá ń pàtẹ́wọ́ fún. ọgbà o
ewé ìwòyí. àwa ni adarí ọ̀la. Papa, show me. Legal producer extraordinary. Translate for me, let the vernacular, it is too popular. Tell it up, I don't want the vernacular. I just speak my language, Yoruba is a my language. Let's get the don't step on Nigeria, we come in the language. ewé ìwòyí. àwa ni adarí ọ̀la. ẹ káàbọ̀ padà sórí ètò ìwé ìwòyí lórí ìkànnì Tungba rédíò ní tí wọ́n ti ń gbọ́ wa káàkiri ẹ̀yin tí wọ́n wà lórí Facebook live that is Tungba FM live ẹ ṣe púpọ̀ pé ẹ ṣe rẹ̀ ẹ ń láìkì ẹ tún kọ́mẹ̀ntì wá ẹ̀yin tí ẹ ń wà káàkiri náà àdúpẹ́ lọ́wọ́ ojú tó fi ń wà báyìí kò ní fọ́ láṣẹ Ìdùmarè báyìí òkè báyìí làwọn máa lọ fún ìtẹ̀sí ń pè wọlé sórí ètò bẹ́ẹ̀ mú ìbéèrè wa 08113051009 08113051009 àìtí kọ́ tí ẹ wà lórí ìlà kí lorúkọ ẹ. Hello. kí ni orúkọ ẹ. Máàtì lórúkọ mi. ọmọ ọdún mélòó ni ẹ. Ọmọ ọdún 14. kí ni oríkì ẹ. Akọni. àkànní bẹ́ẹ̀ mú ìbéèrè títí. Ìbéèrè kìíní. ìbéèrè kìíní. ìbéèrè kìíní wípé lára ǹjẹ́ ìwọ́mọ̀ tí a sọ lónìí dárúkọ ọ̀kan pàtàkì lára àṣà ìran rẹ ní lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá tí a mẹ́nubà lórí ètò ilé ni. You don't know. ó parí gbìyànjú. gbìyànjú. ó rebete ló pápá sọ. ọ̀dà tó gbà mí bóyá ó ṣe ń tan ẹ̀rọ rédíò rẹ̀ ni. ọ̀kan pàtàkì lára àṣà ìran rẹ ní lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá òun láti rí àròkọ dóko láti oko kan sí oko kejì kì í dẹ̀ ju ènìyàn 2 sí 3 tí wọ́n máa ń ṣe àròkọ dóko. ewé ìwòyí tí wọ́n bẹ́ẹ̀ kí ni orúkọ ẹ. Hello. kí ni orúkọ ewé ìwòyí. Naim. ọmọ ọdún mélòó ni ẹ. 7. kí ni oríkì ẹ. Àkọ́bí. yí rédíò yẹn wá sálẹ̀ dáadáa. yí rédíò yẹn wá sálẹ̀ dáadáa. tàbí kó jìnnà síbẹ̀. Lójú dáadáa. ó yá mú ìbéèrè ní pápápá a ní ìkẹsàn-án ìkejìlá dé ìkejìlá. ìbéèrè kejìlá wípé kí ni ìdàkejì ọ̀rọ̀ yìí arẹwà. Ní ìgbẹ́. kí ni ìdàkejì arẹwà. Òbúrẹ́wà. òbúrẹ́wà yìí ọgbà.
arẹwà. ìdàkejì àwọn kíni ẹ ń pè ní òbúrẹ́wà ni. òun dé òbúrẹ́wà gan kò dé mọ̀ túmọ̀ yẹn. ewé ilé tó wà mẹ́ẹ̀ kí ni orúkọ ẹ? Kí ni orúkọ ẹ? Orúkọ mi ni Adio. Ọmọ ọdún mélòó ni ẹ? Yí rédíò wá sílẹ̀ dáadáa tàbí kó pa. tó rà ń gbọ́ ara wa o. Ó ti yí wá sílẹ̀. Kí ni oríkì ẹ? Àbẹ̀kẹ́. Àbẹ̀kẹ́. Ọya mo bẹ̀rẹ̀ títí. Ìbéèrè àkọ́kọ́. Ó tiẹ̀ ti lọ ní ìkẹsàn-án ìkẹtàlá dé ọgbọ̀n. Ìkẹtàlá. ìbéèrè ìkẹtàlá dárúkọ nǹkan pàtàkì fún mi nǹkan kan pàtàkì lára ohun èlò ìsọmọlórúkọ ní ayé àtijọ́ àti ìtumọ̀ rẹ̀. Ní ọgbọ́n. ohun èlò ìsọmọlórúkọ ní ilẹ̀ Yorùbá dárúkọ nǹkan pàtàkì kan fún mi kí o sì sọ ìtumọ̀ rẹ̀ ohun tó túmọ̀ sí tá a bá fi sọmọlórúkọ ní ilẹ̀ Yorùbá. Oyin. oyin kí ló túmọ̀ sí? Kí ọmọ ládùn. Adùn ọmọ. adùn ọmọ a gbìyànjú díẹ̀ sí o. Ó wà lọ́nà. ọ̀dà torí tó bá ti gbàgbé òun ni pé tí a bá fi oyin tí a fi ṣàdúrà fún ọmọ tuntun ní ilẹ̀ Yorùbá pé ayé rẹ̀ máa lóyin ayé rẹ̀ máa dùn ayé rẹ̀ ò ní kán tó ti yé ọ. Ewé Ìwòyí àwọn adarí ọ̀la. nírèjì báyìí lọ lórí ètò Ewé Ìwòyí ní ìkànnì Tungba FM tó kàkàkiri àgbáláyé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá lórí ẹ̀rọ ayélujára ìyẹn lórí Facebook wa àti lórí YouTube wa ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́. Ẹ̀yin Ewé Ìwòyí tẹ́ ẹ pè wọlé sórí ètò náà adúpẹ́ lọ́wọ́ yín o adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà wòyí àwọn màmá wa àti bàbá wa tí wọ́n fún àwọn Ewé Ìwòyí láàyè láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n kanra pé má lo káàdì mi tán ẹ ṣé o. Ẹ̀yin Ewé Ìwòyí tẹ́ ẹ̀ wá pè wọlé sórí ètò ẹ má bínú àkókò gbogbo àwa tó bá di ìjọ mẹ́jọ ẹ pè sórí ètò Ewé Ìwòyí. Ẹ̀yin Ewé Ìwòyí kásùmọ̀lẹ́ jẹ́ ká máa dúpẹ́ láwọn tó ṣètò adúpẹ́ lọ́wọ́ bọ́tìnì wa Kẹ́mi Ọ̀jẹ̀dìran Akínbólú Sọ̀díkì àwọn ọlọ́jọ́ kẹ́ máa wò wá lórí Facebook Daniel Adébáyọ̀ àwọn náà wà pẹ̀lú wa wọ́n wà pẹ̀lú wa nígbà a tún fi àkókò yìí kí gbọ́n fún wa fún wa ní ẹ̀bùn lórí ètò yìí ìyẹn Young Adults ẹ ṣí bàbá Young Adults Young Adults room a tún kí bẹ̀bà more blessing náà Alhaji more blessing òkèké báyìí ní gbogbo yẹn ó máa lọ àti ìyá mẹ́tò ìyẹn oníjagun ti Ògìjó ẹ ṣé púpọ̀ yín náà tó fẹ́ fún wa ní ẹ̀bùn lórí ètò yìí torí on the 23rd of December ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá inú ọgbà rédíò Tungba yóò gba àlejò òbítíbitì àwọn Ewé Ìwòyí láti àwọn oríṣiríṣi ilé ìwé káàkiri ẹ wò Ewé Ìwòyí dé pẹ̀lú àwa pín sí méjì oníbejì ni Ewé Ìwòyí dé àti ayẹyẹ Kérésìmesì ní December. Fún ìpolówó ọjà tó fẹ́ fún wa ní ẹ̀bùn lórí ètò yẹn wá sí ilé iṣẹ́ ní Tungba close ọ̀nà Fọ́kàn estate off Ìṣàgámù road Ìtaolúwo Ìkòròdú ibẹ̀ ní ọ́fíìsì wa wà ẹ lè pè wá náà sórí 08077483701 08077483701 àkíngbé òkèrè kàmọ́ dídùn ọbẹ̀ ẹ̀yìn Ewé Ìwòyí. Orúkọ tèmi náà ni Adetola Adio lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún ìpolówó ọjà ìyẹn 09032037091 09032037091. Ẹ̀yin Ewé Ìwòyí
kẹ́ bá sọ fún yín pé ẹ mọ bọ́ ṣe ń fún ni ju ká máa gbà lọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa fún yàn ká mọ bọ́ ṣe ń tọrẹ ká máa fún yàn ní nǹkan ju ká máa gbà lọ. Ẹ pè mí fún ìpolówó ọjà ni tàbí ẹ fẹ́ gbé ẹ̀bùn sórí ètò Èwe Ìwòyí kínú àwọn ìwòyí kó bá lè máa dùn. Ẹ pè mí sórí 08183752266 08183752266. agbe mi ṣetán relé ìdárò àlùkò mi ṣetán relé ìkóso lékelèké mi gbéra pa ó ń lọ ìlú Ìkẹfún ìyá pamílẹ́rìn retí mi ń lé Ọlásùpọ̀ Taiwo lórúkọ tèmi olùkọ́ àgbà gbogbo orí rédíò bá Yorùbá gbogbo Tungba ká fàtà ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò ẹ̀yin lẹ́mọ̀ ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò 07038701374 ìpàdé di lọ́jọ́ mẹ́jọ Babọ́láríwájú.